láti lè fi ṣàfihàn dídáńtọ́ lẹ́nu ẹ̀kọ́ àti gbígbóyà. Ilé ẹ̀kọ́ Reagan Canadian International School ṣètò iṣẹ́ àṣekágbá lẹ́nu ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀. Níbi àfihàn yìí, àwọn akẹ́kọ̀ọ́ 7 tó dáa jùlọ láti ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wọ́n yàn láti kópa níbi ìpele ìkẹyìn. Ayẹyẹ náà ṣàfihàn ìfarajìn ilé ẹ̀kọ́ náà láti tọ́jú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ní ìgboyà tí wọ́n sì dáńtọ́. Oore-ọ̀fẹ́ Ògúnṣọlá bá wọn pèsè síbi ayẹyẹ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ ní oríṣiríṣi àkọlé láti ṣe ìjíròrò lé lórí gẹ́gẹ́ bí iṣẹ́ àṣekágbá wọn eléyìí tí ilé ìwé náà ṣàgbékalẹ̀ rẹ̀. Lẹ́yìn tí wọ́n kọjá ìpele àkọ́kọ́ tí ó kún fún ìsapá, àwọn akẹ́kọ̀ọ́ 7 láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama kan náà ni wọ́n kópa nípò ìkejì eléyìí tí àkọlé náà jẹ́ Men Who Changed History, The Power of One Life and Breaking Barriers, Women Who Dared to Dream Beyond Limits, eléyìí tó túmọ̀ sí èèyàn tó yí ìtàn padà, agbára ayé kan àti jíjá ìdè, àti àwọn obìnrin tí wọ́n sapá láti kó ògo já. Lẹ́yìn ìpele ẹlẹ́ẹ̀kejì, àwọn akẹ́kọ̀ọ́ 5 ni wọ́n kó ògo já láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama láti kópa ní ìpele ìkẹyìn eléyìí tí àkọlé náà jẹ́ Child Prodigies in History, The Power of Young Intelligence and Leading Through Crisis, Male Heroes in War and Peace, eléyìí tó túmọ̀ sí àwọn ọmọ tí làákàyè wọn pé nínú ìwé ìtàn, agbára ìmọ̀ye àwọn ògo wẹrẹ àti kíkúrò nínú àjálù, akọgun lójú ogun àti àlàáfíà rẹ̀. Lẹ́yìn àṣekágbá ìdíje náà, àwọn tó ṣe ipò kíní, ìkejì tó fi mọ́ ipò ìkẹta láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ni wọ́n kéde, wọ́n sì gba ẹ̀bùn eléyìí tí ń ṣe owó. Àwọn tó jẹ́ ipò kíní gba owó tó tó bí $200, àwọn tó jẹ́ ipò kejì gba owó tó tó bí $100. Bákan náà, àwọn tó jẹ́ ipò kẹta gba owó tó tó bí $50. 72.3. The first position, the person that the second position goes to section. We have àwọn olùdarí ilé ẹ̀kọ́ àti àwọn tí wọ́n ṣe ìdájọ́ lórí iṣẹ́ àṣekágbá wọn, wọ́n ṣàfihàn inú dídùn wọn sí ètò náà àti bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe fi ara wọn hàn. Bákan náà, àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jáwé olúborí àti àwọn òbí wọn ni wọ́n gbóríyìn fún ètò náà, wọ́n sì sọ pé ìlànà àti àbájáde rẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Reagan Canadian International School jẹ́ ilé ẹ̀kọ́ tó lámìlaka nínú mímú àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni tó gbàgbásùn lọ́yẹ̀ nínú gbogbo àyíkáyé.